Ẹ̀ka ti àṣà òhun ni à ń gbé yẹ̀wò. Ẹ̀ka ti àṣà òhun ni à ń gbé yẹ̀wò ní èdè Yorùbá fún alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọlọ́dún kìíní, sáà kẹta, ọ̀sẹ̀ kejì. Abala ti àṣà òhun ni a wà yìí. Akẹ́kọ̀ọ́ èdè Yorùbá, Yorùbá dùn lédè, Yorùbá dùn lédè lẹ́nu gbogbo dúníyàn. Akẹ́kọ̀ọ́ èdè Yorùbá, Yorùbá dùn lédè, Yorùbá dùn lédè lẹ́nu gbogbo dúníyàn. Ẹ tún káàbọ̀ padà sí ìkànnì YouTube mi yìí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ìwé tí ìjọba fọwọ́ sí, tí ìjọba fọwọ́ òǹtẹ̀lù, òun ni à ń lò láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní orí ìkànnì YouTube yìí. Orúkọ mi ni Ọmọ Ọ̀kẹ́owó, aya Ọláònípẹ̀kun. Ẹ sọ fún olùkọ́, ẹ sọ fún akẹ́kọ̀ọ́ wípé kán máa ṣe ìtẹ̀lé àwọn ìlànà ìkẹ́kọ̀ọ́ tó wà ní ìkànnì yìí. Ó ṣe wọ́n ní àǹfààní púpọ̀ púpọ̀. Ní abala tí a wà yìí, ẹ jọ̀wọ́, ẹ̀bẹ̀ ni mo bẹ̀ wípé kí ẹ bá mi tẹ àmì ìdárapọ̀ mọ́ ìkànnì YouTube mi yìí tí àwọn olóyìnbó ń pè ní subscribe button, àti àtẹ̀ èyí tó sọ wípé ẹ fẹ́ràn ìkẹ́kọ̀ọ́ yìí tí àwọn olóyìnbó ń pè ní like button. Ẹ ṣeun bí ẹ ti ń ṣe bẹ́ẹ̀. Mo kan sára sí yín, mo sì mọ rírì yín pẹ̀lú. Ẹ ṣé púpọ̀ púpọ̀. Abala ti àṣà òun la wà yìí nínú èdè Yorùbá. Abala ti àṣà òun la wà yìí fún ti èdè Yorùbá. Alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọlọ́dún kìíní, sáà kẹta, ọ̀sẹ̀ kejì. Orí ọ̀rọ̀, orí ọ̀rọ̀. Àgbéyẹ̀wò iṣẹ́ sáà kejì, ìpínsísọ̀rí. Àgbéyẹ̀wò iṣẹ́ sáà kejì. Èròǹgbà, èròǹgbà, ìdánilẹ́kọ̀ọ́. Èròǹgbà, ìdánilẹ́kọ̀ọ́. Ní òpin ìdánilẹ́kọ̀ọ́, akẹ́kọ̀ọ́ yóò lè: àkọ́kọ́, yẹ àwọn ẹ̀kọ́ sáà kejì wò dáradára. Yẹ àwọn ẹ̀kọ́ sáà kejì wò dáadáa. Ìkejì, dáhùn ìbéèrè abẹ́ àyẹ̀wò náà. Ó túmọ̀ sí wípé nígbà tí olùkọ́ bá ti ṣe àyẹ̀wò àwọn ìsọ̀rí ọ̀rọ̀ iṣẹ́ sáà kejì, àwọn ìbéèrè tó bá jẹ jáde níbẹ̀, akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ lè ṣe kíni? Fi ọwọ́ sí i, kó sì dáhùn rẹ̀ dáradára. Ìmọ̀ àtẹ̀yìnwá. Àwọn akẹ́kọ̀ọ́ ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn kókó ẹ̀kọ́ náà lórí àṣà ní sáà kejì tí ó kọjá. Àwọn akẹ́kọ̀ọ́ ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn kókó ẹ̀kọ́ náà lórí àṣà ní sáà kejì tí ó kọjá. Ìgbésẹ̀ ìkọ́ni kíkún àṣà. Àtúnyẹ̀wò iṣẹ́ sáà kejì lórí àṣà. Olùkọ́ ṣe ìsọníṣókí gbogbo àwọn kókó ẹ̀kọ́ iṣẹ́ sáà kejì lórí àṣà fún ìránnilétí àwọn akẹ́kọ̀ọ́ ní ṣísẹ̀ntẹ̀lé láti ìbẹ̀rẹ̀ sáà kejì títí dé ìparí. Olùkọ́ ṣe àlàyé ráńpẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ lórí gbogbo àwọn orí ọ̀rọ̀ iṣẹ́ sáà kejì lórí àṣà.
Ìtẹ̀síwájú ìkọ́ni kíkún àṣà. Ọ̀sẹ̀ àwọn fígọ̀ láti tò kalẹ̀ láti fi ṣe ìtọ́ni fún ọ̀sẹ̀ kọ̀ọ̀kan. Níwájú wọn lẹ ti rí àwọn kókó ẹ̀kọ́ tí akẹ́kọ̀ọ́ gbé yẹ̀wò, àwọn ìsọ̀rí ọ̀rọ̀ tí olùkọ́ kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní sáà kejì tó kọjá. Olùkọ́ yóò ṣe àlàyé ṣókíṣókí lórí ọ̀kọ̀ọ̀kan fún ìránnilétí gbogbo àwọn iṣẹ́ tí wọ́n ṣe ní sáà kejì tó kọjá ní ìbẹ̀rẹ̀ sáà kẹta tuntun yìí. Lábala eléyìí tí ẹ̀ ń wò lójú fọ́nrán yìí, ọ̀sẹ̀ 5, iṣẹ́ ọ̀sẹ̀ 5 òun ló wà ńbẹ̀ láti ọ̀sẹ̀ kìíní títí dé ọ̀sẹ̀ 5. Ìtẹ̀síwájú ìkọ́ni ní kíkún lórí àṣà. Èyí tó wà ní ojú fọ́nrán yìí láti ọ̀sẹ̀ 6 sí ọ̀sẹ̀ 10, ọ̀sẹ̀ 6 sí ọ̀sẹ̀ 10, àwọn ìsọ̀rí ọ̀rọ̀ tí wọ́n ṣe àgbéyẹ̀wò ní ilé ẹ̀kọ́ lọ́kan-ò-jọ̀kan títí dé ọ̀sẹ̀ 10 òun lẹ̀ ń wò lójú fọ́nrán. Ìtẹ̀síwájú ìkọ́ni ní kíkún lórí àṣà. Ọ̀sẹ̀ 11 sí ọ̀sẹ̀ 14, a rí wípé àgbéyẹ̀wò iṣẹ́ ó farahàn ńbẹ̀. Bẹ́ẹ̀ náà ni ìdánrawò fún sáà kejì, ìyẹn wáyé ní ọ̀sẹ̀ 14. Eléyìí ló fi àdàgbà sáà kejì ló fi tì wípé sáà kejì ó kásẹ̀ ńlẹ̀. Akẹ́kọ̀ọ́ àti olùkọ́ a sì lọ fún ìsinmi sáà kejì. Lẹ́yìn náà la wọlé padà fún sáà kẹta. Èyí ni gbogbo àwọn ìsọ̀rí ọ̀rọ̀ èyí tí olùkọ́ kọ́ akẹ́kọ̀ọ́ fún sáà kejì. Ní báyìí tí olùkọ́ ti ṣe ìsọníṣókí gbogbo àwọn orí ọ̀rọ̀ náà, ó dá mi lójú pé gbogbo wọn ti wá sí ìrántí yín ní dáadáa. Ní báyìí àsìkò wá tó fún iṣẹ́ kíláàsì. Iṣẹ́ kíláàsì. Mú ìdáhùn tó yẹ. Mú ìdáhùn tó yẹ. Ìbéèrè 5 òun ló wà níhìn fún iṣẹ́ kíláàsì. Olùkọ́ yóò kọ ìbéèrè 5 sí ojú pátákó. Àwọn akẹ́kọ̀ọ́ yóò kọ àwọn ìbéèrè yìí sínú ìwé wọn. Wọn yóò sì mú ìdáhùn tó yẹ. Lẹ́yìn tí wọ́n bá ti ṣiṣẹ́ wọn tán, olùkọ́ yóò buwọ́ lù ú láti yẹ ìwé àwọn ọmọ náà wò, yóò buwọ́ lù ú níbi tí wọ́n bá ti gbà á. Níbi tí wọ́n bá ti kùnà, nígbà tí olùkọ́ bá ti fọwọ́ sí ìwé wọn tán, yóò pín ìwé padà fún wọn, yóò sì kọ àtúnṣe sí ojú pátákó fún iṣẹ́ 5. Akẹ́kọ̀ọ́ tó bá kùnà ní ibi yòówù nínú àwọn ìbéèrè náà yóò ṣe àtúnṣe iṣẹ́ rẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ tó bá sì gba iṣẹ́ wọn dáradára, ẹ jọ̀wọ́ ẹ̀yin olùkọ́, ẹ bá mi ṣe móríyá fún wọn. Ẹ bá mi gbóríyìn fún wọn nípa kíkọ́ pàtẹ́wọ́ tàbí kí wọ́n kọ orin fún wọn láti mú inú wọn dùn. Ẹ ṣeun ẹ̀yin olùkọ́. Àsìkò wa tó wà yìí fún iṣẹ́ àṣetiléwá. Iṣẹ́ àṣetiléwá. Ìbéèrè 2 òun la kọ síhìn fún iṣẹ́ àṣetiléwá. Olùkọ́ yóò kọ sí ojú pátákó. Àwọn akẹ́kọ̀ọ́ yóò sì kọ sínú ìwé iṣẹ́ àṣetiléwá wọn. Wọn yóò ṣe wá láti ilé. Ẹ ṣeun púpọ̀. Níhìn la ó dánu dúró fún iṣẹ́ ọ̀sẹ̀ kejì alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọlọ́dún kìíní ti abala àṣà. Iṣẹ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọlọ́dún kìíní abala àṣà ní sáà kẹta ọ̀sẹ̀ kejì. Ibi ni a ó fi àdàgbà rẹ̀ rọ̀ sí. Ẹ ṣeun, ẹ kú ìtẹ́tísí.
ẹ jọ̀wọ́ ẹ bá mi tẹ àmì ìdarapọ̀ mọ́ ìkànnì YouTube yìí. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ subscribe button àti àmì wípé ẹ fẹ́ràn ìdánilẹ́kọ̀ọ́ yìí kó lè máa tàn kálẹ̀ kó tàn ká gbogbo àgbáńlá ayé. Ẹ ṣeun. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Ọmọ Ọ̀kẹ́ Owó, aya Ọláonípẹ̀kun. Ẹ ṣeun, mo kan sára sí yín àti akẹ́kọ̀ọ́ àti ẹ̀yin olùkọ́. Ẹ ṣé púpọ̀ púpọ̀. Bàtà mi á dún kó kó ká. Bàtà rẹ á dún kó kó ká tó bá kàwé rẹ. Bàtà rẹ á dún kó kó ká tí n bá kàwé mi. Bàtà mi á dún kó kó ká. Akẹ́kọ̀ọ́ èdè Yorùbá. Yorùbá dùn lédè. Yorùbá dùn lédè lẹ́nu gbogbo dúníyàn.